Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbi tẹ́ bá ti ń wò mí. Gẹ́gẹ́ bí àṣà mi, nǹkan tí ò lè fúnyàn. Ọlọ́gbọ́n nìkan ni mo pè. Ẹni tó ní ọgbọ́n, tó ní àgbọ́yé, tó tún láròjinlẹ̀. Ẹ jọ̀ọ́, o ní láti ní ọgbọ́n, kó ní àròjinlẹ̀ kó tó lè wo program mi. Especially o ní láti jẹ́ ọmọ ilẹ̀ Yorùbá, ọmọ bíbí Yorùbá tó gbọ́ èdè abínibí tí mò ń sọ yìí. Ìkìlọ̀ fún ìjọba àti ìran Yorùbá. Ìkìlọ̀ fún ìjọba àti gbogbo ìran Yorùbá pátápátá. Warning for the government and the Yorubas, if I'm not mistaken. Ṣé rí nígbà tí wọ́n bí wa níwọ̀nba tí éèjì tí mo wà yìí, ọlọ́gbọ́n ò olóyè ẹ tẹ̀lé mi ká lọ bọ̀. Ẹ bá mi táàgì ààrẹ orílẹ̀-èdè wa yìí, game changer. Òun ló lórúkọ tí mo sọ yìí, ààrẹ ló lórúkọ yìí, game changer. Ààrẹ ta níbẹ̀ ìgangan ló yẹ kó máa pè ní game changer. Ọlọ́gbọ́n ò olóyè ò, Nàìjíríà ò ṣe bàjẹ́, Nàìjíríà ti bàjẹ́ ti pẹ́. Game changer ló dé yìí. Agbọ́njúmọ̀ wípé Awólọ́wọ̀ wọn ò jẹ́ kó débẹ̀, MKO Abíọ́lá wọn ò jẹ́ kó débẹ̀, aláyé yìí nìkan ló débẹ̀. Ẹ rí pé mi ò dárúkọ àwọn kan. Ṣé rí àwọn kan wà ní ilẹ̀ Yorùbá, ọlọ́gbọ́n ló mọ̀, wọ́n ní pé lówe là ń lùlù àgídìgbò, wọ́n ní kò ṣàdìgbò lówe là ń lùlù àgídìgbò. Èmi kọ́ ló bẹ́ẹ̀ ni o, ọlọ́gbọ́n ló ń bọ̀, ọmọ wọn ló ń jó. Wọ́n ní ìlú tó ń sọ yìí, ilé awo àti ilé babaláwo nìkan lẹ máa ti rí ìlú yìí, ọ̀tọ̀ọ̀tọ̀ ìlú yẹn kọ́ mo fẹ́ sọ. Ṣé rí wọn ò jẹ́ kí Awólọ́wọ̀ débẹ̀, wọn ò jẹ́ kábíọ́lá débẹ̀, ààrẹ game changer yìí nìkan ló débẹ̀. Àwọn ìran Yorùbá kan wà tó yẹ kí ní ìgbà tí wọ́n ní agbára, nǹkan tá à ń sọ tí wọ́n ní agbára ìbọn tó ní agbára, tí wọ́n wà ní ipò àṣẹ, tí wọ́n yẹ kó gba nǹkan tó jẹ́ ẹ̀tọ́ fún ilẹ̀ Yorùbá, àwọn ọlọ́tún ta ogun nǹkan ilẹ̀ Yorùbá wa, wọ́n sọ di ti federal government. Yes, ọlọ́gbọ́n ò olóye ò, àwọn ìjọba kan, àwọn ààrẹ kan jẹ ní ilẹ̀ Yorùbá yìí, jẹ́ pé lásìkò tó jẹ ó yẹ kó gba ẹ̀tọ́ wa fún wa ní ilẹ̀ Yorùbá. But jẹgúdújẹrá, tẹnumí ni màá ṣe, tẹnumí ni màá jẹ, tẹnumí ni màá jẹ. Wọ́n sọ gbogbo ilẹ̀ Yorùbá, wọ́n sọ di ti federal government. Okay? Gbogbo àwọn tó dẹ̀ jẹ ààrẹ tẹ́lẹ̀ claim pé ọmọ Yorùbá ni wọ́n pátá, ó ní bó ṣe débẹ̀. First democracy president tá a máa ní ilẹ̀ Yorùbá ní Nàìjíríà yìí, òun ni ààrẹ tó wà ń bẹ̀ tó ń pè game changer yìí. Ẹ jẹ́ ká Awólọ́wọ̀ débẹ̀. Nígbà tó ń wá débẹ̀, òun ò wá ṣèṣe pé ọwọ́ mi ti tẹ̀kú dà, òun ṣèṣe pé ẹni tó bá máa fọ ìlú ó ní láti fọ̀yà àti bàbá ẹ̀ mọ́. Òun ni géèmù tí ààrẹ ń play. But àwọn màdàrú kan ṣì wà nílẹ̀ Yorùbá, wọ́n ṣì ń play politics. Ṣé orí yìí ti dàrú ni? Ẹ̀ ń play politics kí ẹ kẹ́ gbárùkù ti ààrẹ tó wà ń bẹ̀ yìí, kẹjọ ja ìjà yẹn débẹ̀ dé pé tó bá ṣètì ẹ̀ tán, tó bá máa kúrò ń bẹ̀ gan, a ti wà lójú ọpọ́n, Yorùbá ti gba agbára padà. Mo ń sọ fún èèyàn pé Yorùbá, ilẹ̀ Yorùbá lásán ó ju kọ́ńtì lọ. Ọlọ́run, ilẹ̀ Yorùbá lásán, ilẹ̀ kùtù òjìrè, kò ń ṣe pé ilẹ̀ Oòduà o, ilẹ̀ Yorùbá, because before Oòduà ọ̀rọ̀ mìíràn náà wá. Nígbà tí Oòduà dẹ̀ dé Ilé Ifẹ̀ sẹ́, ó bá àwọn èèyàn kan bẹ̀, ó bá àwọn èèyàn Ilé Ifẹ̀. So gbogbo wa kọ́ lọ́mọ Oòduà, but Yorùbá ni a jọ ń sọ. Nǹkan tó dẹ̀ bí èdè tá à ń sọ yìí, ohun awo là ń fọ̀ yìí, inú Ifá ibẹ̀ kọ́ ni mo lọ. Inú Ifá ni èdè tá à ń sọ yìí, Yorùbá tá à ń sọ yìí, inú Ifá ló ti jáde. Ẹni àwọn bàbá wa wọn ò ní àkọọ́lẹ̀. Kí ló fi òwe lẹ̀ fún? Òwe lẹ́ṣin ọ̀rọ̀ lẹ́ṣin òwe. Tí ọ̀rọ̀ bá sọnù, òwe la máa fi wá. Àwọn bàbá wa ti ní àkọọ́lẹ̀. Wọ́n ní tí ọba máa jẹ ogúnkógún, ó máa pa ìtànkítàn. Àwọn pípù yìí wọ́n gbé religion wa, wọ́n gbé western education wa, ó dẹ̀ fi manipulate wa. Ìwọ̀n ọ̀tọ̀ọ̀tọ̀, ẹ̀yà ọ̀tọ̀ọ̀tọ̀, culture ọ̀tọ̀ọ̀tọ̀, ó dẹ̀ dà wá pọ̀. A lè jọ ṣe, tí religion ò bá wọ̀, tribalism máa wọ̀. Àwọn family kan wà ní ilẹ̀ Yorùbá yìí, wọn ò ṣe Muslim, wọn ò ṣe Christian. Ẹ bá bèrè pé mi fẹ́ dá ọkọ̀, inú family náà ni family Fẹlá wà. Àwọn bẹ́ẹ̀ ni pé ẹ fẹ́ gbọ́ gbogbo orin Fẹlá pátá, ẹni tó bá ti máa ń gbórin Fẹlá, tẹ bá ṣe ń gbórin Fẹlá, ẹ máa túmọ̀ orin Fẹlá yẹn sí Yorùbá. Nǹkan tó fún mi ní inspiration láàárọ̀ yìí tí mo fi ṣe program yìí, tí mo fi bí mi ni pé mo jí láàárọ̀ yìí mo ń gbọ́ Fẹlá,
wọ́n á lọ gbọ́ ibi tí Fẹlá sọ pé báwo lè kọ yẹn náà pé pastor house na him dey find pass kìnìkan ibi tí mo gbọ́ nìyẹn o. Fẹlá ti ń kọ orin kan tó bí èmi mo ti ń gbọ́ mo á máa ń gbọ́ yẹn láti ṣe pé kí Fẹlá kọ ẹ̀. Fẹlá sọ pé àwọn ilé pásítọ̀ ilé àfáà ibẹ̀ ló máa ń fáyìn jù. Àwọn èèyàn tòun wọ́n sun ilé àlàpà wọ́n sun wọ́n máa pa lọ́sẹ̀ pásítọ̀ lo pásítọ̀ lo escort pásítọ̀ ń lo Lamborghini pásítọ̀ ń kọ́lé. ẹ̀yin ọmọ ìjọ kẹdẹ̀rẹ́ ẹ̀yin gbogbo máa pa lọ́sẹ̀ ẹ̀dẹ̀ believe lórí àwọn mo fẹ́ ọ̀n gbọ́ búburú lẹ́nu abọ́ rẹ o. sẹ́rí ẹ̀yin pásítọ̀ ẹ̀yin àfáà ẹ má ti torí nǹkan tẹ́ fẹ́ jẹjẹ o ò lè kírun títí ò lè gbàwẹ̀ títí kọ́ fún ẹ ní passport Saudi. Yes kò ní passport Saudi lọ́wọ́ wípé o kírun débi pé o mọkùnrin àdébí pé wọ́n fún ẹ passport wọn pé gbà o wọn ò lè fún ẹ. kí ló ń ṣe ẹ̀yin pípù yìí náà wọ́n dẹ̀ gbé religion yẹn ẹ dẹ̀ accept ẹ fine good you can accept it anybody faith oníkálukú ni ó yá bọ́ kí ló dé tẹ́ pé tí Yorùbá ti ilẹ̀ tí check ẹ̀ rárá wọ́n ní Ògún ò da Ifá ò da ẹ̀ẹ́dẹ̀ tí ẹ lọ́wọ́ pé kí ló ń sọ àwọn ọmọ bàbá wa ti wá wọn ò ní nǹkan ẹ̀kan tó da tí wọ́n ṣe ni ẹ̀yin òyìnbó ẹ̀ tẹ̀ wá sọ̀kọ̀ táwọn bàbá wa ṣe tẹ̀mọ̀ pé ó da kẹ́ wá sọ gbogbo ẹ̀ ṣíríkù ni ẹ̀wọ̀n pa sí Ọlọ́run pẹ̀lú mámúnì sọ pé àwọn ìbejì tẹ́ ń wò yẹn òrìṣà ìbejì wà nílẹ̀ Yorùbá tẹ́kù tó bá bí ìbejì ó yẹ kó bá ṣe àwọn kan fáwọn ìbejì yẹn but nítorí pé ó ti gba ẹ̀sìn wọ́n ti sọ fún ẹ pé ṣíríkù ni ò ṣe má bì mo ní má ṣe nǹkan tí ojú wọn ní pé má ṣe ilé ayé lóńgbò tó bá ti tó dàjú bí ọ̀run Yorùbá ẹ mọ̀ ó ti gbẹ̀sìn Islam ó ti gba pásítọ̀ kílókè ó ti baptize àgbáyé lọ́wọ́ pé ó ti di Christian ó dẹ̀ ní àwọn ìbejì ẹ kò dákọ́ máa ṣẹ̀wà ìbejì kò ẹ́ ìyẹn ibẹ̀ ni mò ń lọ mò ń sọ̀rọ̀ nípa àkíyèsí àwọn Yorùbá ẹ bá mi tag gbogbo àwọn official gbogbo àwọn government àti gbogbo ẹni pé nítorí pé ẹ rí mo máa ń wo àwọn èèyàn wa kan tí ẹ̀ ń ṣiṣẹ́ ìjọba gbogbo ẹ̀yin tẹ́ ń iṣẹ́ ìjọba generally nítorí brain tẹ́ni ó máa rí ọmọ Yorùbá ó máa bí ni bí ẹ báyìí nítorí pé o fẹ́ ṣèkà fún a máa bẹ́ẹ̀ sọ Yorùbá wa ni pé come on speak English kí ló ń sọ ẹ̀yin tẹ́ ń ṣe nǹkan tí mo sọ ẹ mọ Aisha mo máa rí ẹ báyìí ẹ dẹ̀ máa wo báàjì àyà wọn ọ máa kọ Kúyẹ ọ máa kọ Àlùkò ọ máa kọ Ògúnyẹmí Ògúndélé Bákàrí Ifáyẹmí Fákíníkọ ọ máa kọ sáyẹ báyìí o wàá dẹ̀ nà ẹ káàárọ̀ wàá dẹ̀ nà what are you saying I can't understand you nítorí nǹkan wọ́n ní taba ń rán ní iṣẹ́ ẹrú a máa fi tọmọ jẹ iṣẹ́ ẹrú tó rán àwọn èèyàn wá sí wa ń gbà yẹn wọn ò fọmọ jẹ ẹlòmíì ní ó ní agbára káwọn bàbá ẹ fún tó yẹ kó máa fi jẹ agbára yẹn ó dẹ̀ lọ lò fún àwọn ìjọba láti fi mú àwọn ọmọ ìyá tiẹ̀ mọ́lẹ̀ bí ṣíkìn báyìí Ọlọ́run bí kúlí ò bá pani tòde ò lè pani ẹ rí ní ọlá inú kan tí mo ní sí ààrẹ tó wà lórílẹ̀‐èdè yìí lóòótọ́ gbogbo kan tó ń ṣẹlẹ̀ yìí ó bá everybody o ó ti yé yín ó bá everybody bọ̀ ibi tí ààrẹ ti lè mú ló lè mú yẹn kọ́ máa ní pé ó darí apá kan dá kan sí bẹ́ẹ̀ ni ẹ tó bá máa fọ ìlú ó ní láti fọ bàbá àtìyá ẹ̀ mọ́ gbogbo this message for the youth gbogbo ẹ̀yin youth pátá ní brain ẹ wá sórí social media orí ayélujára ẹ ń takù gọ́ọ̀mẹ̀ntì yín gbogbo dáadáa tíjọba ń ṣe ẹ sọ ẹ rí èmi kò sí tó kàn pẹ̀lú everybody but gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ ọmọ bíbí ilẹ̀ Yorùbá pátá tí ẹ ń gbèrò tí ẹ ń fọ́ǹdà àwọn èèyàn pé kán gbé ìjọba ààrẹ ìṣubú ẹ ní sóríire ẹ ní níwọn ẹ ní nípa ẹ wo wọ́n ní pé ẹ̀yìn ìtọ̀ là ń gboko ẹ̀yin mílà nùdì gbogbo aburú tó ń bẹ láyé pátá kó máa jẹ́ gbogbo ẹ̀yin tí ẹ bá fẹ́ kí omi ilẹ̀ Yorùbá tó tò nítorí politics nítorí agbára nítorí owó kí ló dé ààrẹ tó yes I'm not into politics mi ò fẹ́ bá wọn ṣe tó pé dirty game ni ẹ̀yin tẹ́ ń para yín tẹ́ ń bàtìrà yín jẹ́ nítorí owó nítorí ipò ti 4 years 8 years ẹ bá ṣe tán lóbẹ náà ẹ tún fẹ́ ọ máa yàn mí tó bá pè nǹkan tẹ́ ẹ ṣe dá yín lójú kí ló tẹ́ ẹ repeat class ẹ máa jẹ chairman local government from chairman ó lọ sí house of rep from house of rep ó lọ senate from senate alóòtú fẹ́ president kí ló dé sẹ́yìn nìkan ni bọ́ọ̀lù bá lọ àbọ̀ ń bọ̀
ẹ jọ̀ọ́ mo tún ṣe ń bẹ̀ yín padà gbogbo ẹ̀yin ọba lọ́ba lóyè ẹ̀yin governors gbogbo ẹ̀yin alágbára ilẹ̀ Yorùbá pátá tẹ́ wà ní ipò àṣẹ ẹ ní láti fi ọwọ́ pọ̀ pẹ̀lú ẹni yìí kẹ́ gba agbára ilẹ̀ Yorùbá pátá àjùkọ tó ń pè wá lọ we are more than states we can be a country Ọlọ́run Yorùbá lásán a lè jẹ́ country àwọn pípọ̀ yìí ló wá speech wa níbo mo tún sọ̀rọ̀ náà o bí kulé ò bá pani náà tó dé náà ò lè pani àwọn alábọ̀dé náà wà nù wà alábọ̀dé ti wà tipẹ́ ó ti wà tipẹ́ wọ́n ti ń gbàbọ̀dé fáwọn bàbá wa tipẹ́ ẹ lọ ka ìtàn ẹ má yẹ káwọn pípọ̀ yìí sọ ìtàn wa fún wa a ní ìtàn tí báwo lè máa lọ bá ka ìtàn Google báwo lè máa lọ ka ìtàn Mongo Park báwo lè máa ka ìtàn Sweden kìíní kan lọ ka ìtàn ilẹ̀ Yorùbá tó bá wá ka ìtàn ìgbà tó fẹ́ wú ẹ lórí tún lọ kọ́fá kò tẹ̀fá yàtọ̀ sí kó lọ kọ́fá o mi ò ní kó lọ tẹ̀fá lọ kọ́ ifá kó lọ mọ̀ nǹkan tó ń pè ní ifá ọ̀ngọ kí ni ifá is not a ọmọ báwo ni máa ju ifá náà o ifá ju nǹkan tí ẹ̀yin ìran ń wò lọ because ẹ má dẹ̀ kọ́ máa ròyìn ifá fún yín ṣé ẹ̀ kí n gbà ló ṣe pé tẹ bá rí bí àwọn outsider bọ́yẹ máa ń ṣe ọdún ifá bọ́yẹ máa ń ṣe ifá ilẹ̀ Yorùbá àkàrà ojúde bàbá yín ò kì í níyọ̀ Ọlọ́run a ní weapon a lè fi jà a ní agbára àwọn bàbá àwọn gbígbọ́n fàdé they don't beg they control Ọlọ́run àwọn ìran Yorùbá a kì í bẹ̀bẹ̀ àṣẹ ló bá ń pa wa kì í dábàá Ọlọ́run ọmọ ládéládé ni wá adé Ifá Olú Àlùkò Ògún Ọya Ọ̀ṣun ẹ lọ gbogbo òrìṣà tí Ọlọ́run Elédùmarè jogún fún ilẹ̀ Yorùbá kò kí ń ṣe gbogbo àwọn òrìṣà yẹn ló ń gba ẹ̀jẹ̀ ló ń ṣe bad Ọlọ́run tílé yín lè máa ṣe bad o ẹ rí àwọn bàbá tẹ̀wé ẹ̀ wọ́n ní bákúbá wọn ní ìdíkúdi wọn àti bákúbá wọn aburú ibẹ̀ ń sọ how can someone come from another continent kó a máa sọ pé bí ẹ rí àwọn òyìnbó yìí náà ọtún jẹ́ gbogbo òfin blame wọn tó bá dé history nǹkan tó bá ń lẹ̀ làwọn máa sọ lọ́ máa lọ publish nǹkan tẹ ọ́nì wá wò òun ló kọ́kọ́ rí wá wò tẹ́ ń wò yẹn òun ló kọ́kọ́ rí ẹ má ẹ̀kọ́ yẹn dà yín lórí o ẹni tó kọ́kọ́ rí báyìí òun ló pèèyàn kó wá wò bẹ́ẹ̀ ni àwa tajẹ̀ kọ́kọ́ rí ọ̀wọ́n làwọn tó ń pè ní awo ògbóni mo sọ̀rọ̀ kan ní program pé wọ́n ní gbégún bá kọ pélé bó bá kọ àbàjá kò sí bàbá ẹni tó lè mọ̀ àyàfi amáwo márò tí ò gbọdọ̀ sọ fẹ́ nìkan tí ò dẹ̀gbọ́ sọ̀dọ̀ tí ò gbọdọ̀ sọ fẹ́ gbẹ̀rì àwọn tó tún wá lọ sọ fẹ́ gbẹ̀rì ó ti dalẹ̀ ìran bàbá tó bí ẹ lọ́mọ ó ti dalẹ̀ Yorùbá ẹni tó bá dẹ̀ dalẹ̀ ilẹ̀ máa dà tí wọ́n bá yọ́lẹ̀ dà ohun burúkú a máa yọ wọ́n ṣe ẹ má dalẹ̀ aláyé yìí o ẹ ràn lọ́wọ́ o ẹ̀yin kọ́lẹ̀ gbẹdẹ́bẹ̀ ẹ má bà tiẹ̀ jẹ́ tí ẹ lè rí ti bàjẹ́ ni mú kọ́ tó ń pè ní game changer ọmọ olódó dẹ èmi ṣí fìlà fún un ó máa ṣe but bàbá ẹ bá gbọ́nwọ́ sí ìyà ń jà àwọn èèyàn olódodo ti ń kú sí kòkà ẹbí ti ń dàrú ọmọ gidi ti ń jalè ọmọ gidi ti ń dọmọ burúkú ebi ló fà á ẹ jọ̀ọ́ ẹ bá gbọ́nwọ́ sí ẹ bá mi táàgì ààrẹ orílẹ̀-èdè yìí àti gbogbo àwọn ìjọba tó mọ̀ pé ìjọba ní ètò jẹ́ ọmọ ilẹ̀ kọ́kọ́ ìwọ tí mo kọ́kọ́ lọ́wọ́ sọ́ọ̀nì mu ẹ orúkọ wo ló ń jẹ́ ọ̀nàrẹ́bù Àlùkò ọ̀nàrẹ́bù kìíní kan ọ̀nàrẹ́bù wọ́n bọ̀ mi ò tí ì dé